Inshallah. Bismillahirrahmanirrahim. This year we are doing 200 million salatu satiyah. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Gbogbo wa ta. Allahumma salli wa sallim. Eléwì dáadáa. Ala sayyidina Muhammadin. Amin. Salata. والحسنات وتنكي بها الظلمات وترحمني بها في الحياة وفي الممات يا رب العالمين. مبلغ رسالة النبي محمد محمد النبي محمد وبسلامي على النبي محمد محمد في شروا وحسن alamu taraka tuwairi wàdúrà mẹ́ka máa bọ̀dọ̀ lamu tẹ́lẹ̀bẹ̀ nìsa salamu alamu amma salamu aleigaba olùkíkà mọ́ máa mo sì tọ́fà mi kò lè àìbẹ̀ yánàkà yá mọ́ ọmọ olùkíkà kama dàṣà salamu alamu amma salamu aleigaba onísàlámì alákìdá àdábìsà lọ́gbà wà Muhammadu lọ́lọ́ fi sànú wa. ẹ̀sùn mẹ́mí lẹ́ta ni ó sì pẹ́ bàbá lè kí ọmọ. Muhammadu lọ́lọ́ fi sànú wa. yàgbé musa isa ẹ̀wá sọ̀gbẹ́ bàbá lè kí ọmọ. Muhammadu lọ́lọ́ fi sànú wa. àjábá ní kàlámùkà ànábìyà wọ̀wọ̀. Muhammadu ànábìyà wọ̀wọ̀. bàbá gbé oníṣẹ́ ńlá gbọ̀wọ́ mi. ànábì gbọ̀wọ́ mi. oníṣẹ́ ńlá gbọ̀wọ́ mi. ànábì gbọ̀wọ́ mi. ànábì bá gbọ̀wọ́ rẹ̀ ní ọ̀yà níwájú Olúwa. Abiyamọ bọ̀dá tọ̀rọ̀tọ̀rọ̀ oníṣẹ́ ńlá. Abiyamọ bọ̀dá tọ̀rọ̀tọ̀rọ̀ oníṣẹ́ ńlá. Ànábì Muhammadu Ànábì Muhammadu Tọ́ha Yásìn Ànábì Muhammadu Mudásírò Mùsàmìlò Ànábì Muhammadu Àròfò Ànábì Muhammadu Mùsàmìlò Mudásírò Ànábì Muhammadu Rasulul Malaa'ikati Ànábì Muhammadu Miftaahul Jannati Ànábì Muhammadu Mustafa Mujtaba Ànábì Muhammadu Ànábì Muhammadu. ẹni gbọ́ ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. chairman ẹgbàá máìkì ó dùn mí apẹ́ díẹ̀ ká tó bẹ̀rẹ̀ ni fẹ́ẹ̀ni tó ń bẹ̀rẹ̀ pé kí ló ń jẹ́ sọ̀látù zàtíyà kò lé o. Allahumma salli ala Muhammadin wa sallim. chairman ẹ sọ kick off date àti ìgbà tá a parí ẹ̀
Inshallah. Kick-off date is today, inshallah. ẹ yóò wá nẹ́bí. sáré rẹ́jísítà níbi tó wáyé Allahumma salli ala sáré ṣe mẹ́wàá 100 kan sáré ṣe 100 kó tọ́jú ẹ̀ tọ́ba fẹ́ kárẹ́ kó wọlé báyẹn kí tiẹ̀ sáré wà ńbẹ̀. Today, 19th of October 2021. That is the kick-off date sáré ṣe for kàkà. this year, Salatul Satiyah. Masha Allah. The end day is going to be 9th of January Inshallah. 2022. Inshallah. ẹ yóò wá nẹ́bí dáadáa. lágbára ọlọ́run tó o bá ní lónìí kó tó dìgbà yẹn wàá ti di ẹni tí ó mọ̀ yín nù ọ̀la. Amin. ya Rabb. wọ́n fi àgbéga rántí rẹ̀. Amin. tí a máa ní everybody around the globe tó fẹ́ participate nínú iṣẹ́ yìí pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀ ní dẹni àná láíláí. Amin ya Allah. bẹ́ẹ̀ ìsàtì láì ta'ala la hawla. wala quwwata illa billahi al-aliyyil azim. àwọn tá a wá mú fún líìsì 50,000 nìyẹn mo sọ pé èrò pọ̀ o kéèyàn dẹ̀ máa bá mi lọ́la pé tọ́ ṣé wò ó kèmí náà. má wá o ẹkùn. àwa náà béèrè 50,000 lọ́wọ́ ẹ lọ́la ni. ìwé òkúra àkùn ẹ̀ síwájú. Masha Allah. àti nígi owó ńlẹ̀. àmọ́ àwọn kọ̀ọ̀kan lárí sà pé àwọn eléyìí wọ́n nídìí rẹ̀ àmọ́ àwọn tó nídìí rẹ̀ yẹn tó nídìí rẹ̀ pọ̀ bọ̀ àwọn tó lọ ní kọ́wọ́ wa ó mú.